من المدير كنوز علم بلا جدال سبحانك الله ذا الجلال أحسن بما هو ذو الكمال من نفض إبليس قلت أعوذ بالله من هو من مقام. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحابه وأصحابه وأتباعه وأتباعه وسلم وسلم وباقي أقوال آمين آمين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah. ayé Ànábì wa Muhammad ayé Ànábì wa Muhammad àbáríkà gbogbo ìgbà àlùbáríkà gbogbo ìgbà Ọlọ́run bá gun Ànábì Ọlọ́run bá bá Ànábì oríire gbogbo ìgbà oríire gbogbo ìgbà Ọlọ́run bá ṣẹ́fà Ànábì wa Muhammad Ọlọ́run bá Ànábì wa Muhammad Ọlọ́run wọlé àtànábì Ọlọ́run wọlé àtànábì àwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ àwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ tí wọ́n bí wa tí wọ́n bí wa Ọlọ́run bá ṣe dáadáa Ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn tó ti kọjá lọ àwọn tó ti kọjá lọ Ọlọ́run bá ṣe dáadáa fún Ọlọ́run bá wọn ṣe dáadáa fún wọn lálùkìyámà lọ́hùn lálùkìyámọ̀ lọ́hùn àwọn tó ṣẹ̀ wálẹ̀ tí wọ́n ń bẹ ńlẹ̀ àwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ tí wọ́n bẹ ńlẹ̀ Ọlọ́run bá dúró tì wọ́n Ọlọ́run bá dúró tì wọ́n Ọlọ́run títóbi Al-Qur'an Ọlọ́run tóbi Al-Qur'ani dandan ni kí ọmọ ṣàdúrà fáwọn tó bí dandan ni kí ọmọ ṣàdúrà fáwọn tó bí kódà láì kò tí ì náwó oore míì sí kódà wọn láti kọ́ ẹ pé kò tí ì náwó rẹ̀ míì sí wọn dandan ni kó ṣàdúrà fún wọn dandan ni kó ṣàdúrà fún wọn. Qur'an ló sọ bẹ́ẹ̀ àdìsí Ànábì sọ bẹ́ẹ̀ àdìsí Ànábì sọ bẹ́ẹ̀ àmọ́ dandan ni kọ́ ni káwọn òbí ó ṣàdúrà fọmọ àmọ́ dandan kọ́ ni kí òbí kó ṣàdúrà fún àwọn ọmọ fọmọ yẹn bá wùwà rẹ̀ bọ́mọ yẹn bá hùwà rẹ̀ wọ́n máa ṣàdúrà fún wọ́n máa ṣàdúrà fún un. obìnrin kan wà tọkọ rẹ̀ wọ́n kọra wọn láìpẹ́ yìí ọkọ àwọn láìpẹ́ yìí tọkọ-tìyàwó kan ni wọ́n ń dun ọkọ yẹn kó wọ́n ráwọn ọmọ mọ́ dun ọkọ kó wọ́n ráwọn ọmọ ó ní ṣùgbọ́n tó ń bá gba àwọn ọmọ sọ́dọ̀ ó ní ìyá wọn sọ pé kàn fẹ́ máa wá wo àwọn olóhùn sì pàdé láàyè àwa ní dun òun ó ní ká àfidékídà ọ̀tán ní wípé n ti ń bẹ láàrin wá pọ̀jà wa lọ n ti ń bẹ láàrin ọkọ àtìyàwó tọmọ bá ti ju méjì mẹ́ta lọ ó ju ọkọ àtìyàwó lọ làwọn fi máa gbé kóbìnrin ọmọ jàjà díjú ọkùnrin náà kó náà ọmọ jàjà díjú n ti ń bẹ láàrin wa bí wọn ó dé lọ́la ẹnìkan ọmọ wọn lọ́nà kan àbí kejì lóòótọ́ àwọn bàbá wa máa sọ pé kò sára tọ́lọ́hún ò lè dá àmọ́ olúwa ìsábà dárú ara wọn láàmì dá abiláyì wọn láàmì nà àdátìyì à ń yẹ jẹ àlàlà àlàm fi wáhid kò rọrùn olúwa ìsábà ṣe bẹ́ẹ̀ ọmọ tó méje mẹ́jọ kàkà wà mọ́rí kàtí ò ní lárí tí ó wà láàánú àwọn òbí olúwa ìsábà ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé afárá jìyà mọ́dé afárá ṣòfò. àmín. bí ọ̀rọ̀ àṣẹ kankan ní ojú ọ̀sẹ̀ náà dígẹ̀ yẹn fara ṣòfò ní wá di àlàyé torí ọmọ níláárí ọ̀sán àwọn òbí ẹ̀ lẹ́sàn kò sàn àwọn òbí ẹ̀ lẹ́sàn níwọ̀n bá gbà wọ́n bí wọ́n dààmú ọlọ́njẹ́ ajẹ́rè ni àwọn wí òbí míì ti ṣe tí ó jẹ́lẹ̀ tí ò ní ìdèrè àwọn ọmọ lẹ́nu pé kọ́lọ́mọ bá rẹ̀ kún tí ọba sáà rẹ̀ kí lọ́mọ fẹ́ mú wá ọlọ́run àwọn tó bí wa ọlọ́run bá ṣàánú wọn. àmín. oore tóbi ṣe é fọmọ jù tí ò nídìí àdúrà mọ́ nígbà tọ́mọ bá ń dàgbà ó ní pé wọ́n ti ẹ̀bí sáyé wọ́n ti parí oore fún ibi tí ó rìn nú ayé àwọn òbí ẹ̀ ní ó sọ fún ibi tí ó rìn ọ̀nà bíi mi kódà ó kọ tí ọmọ gbé káàkiri bàbá àtìyá rẹ̀ ní ó fún bínú wọn bá ṣe dùn tó ń jọ yẹn ni wọn sì máa ka ọkọlé lórí wọn ní Fọláṣadé wọn ní Ayọ̀mídé
wọ́n ní kinní kan wọ́n ní wọ́n sì máa kà bínú wọn ṣe dòdò nù ọmọ àwọn yóò wúlò fún ọ kò wúlò fún ọmọ èèyàn ní gbogbo orú àwọn wọn lọ́lọ́run fi sọ wípé kì í ṣe dandan kí òbí ọmọ ṣàdúrà fọmọ ó ti parí oríire fọmọ níjọ́ tó bí àtijọ́ kẹjọ ẹ̀ à ń pẹ̀lú mi bàbá tó ní àti ìmọ̀ bóyá bí ìwà bàbá yẹn ni ọmọ wù torí pé a fẹ́ràn tá a bí ńgbà yẹn ni láfi pé bàbá tó dé ní ìyàbọ̀ ní ọlọ́run àwọn tó bí wa ìyá ìkáyè tí wọ́n bá wà ọlọ́run bá ṣe dáadáa fún wa wọ́n gbìyànjú lé wa lórí nígbà wọn bí wa tán àwọn náà lájọ àbí ìṣe àwọn lájọ ìṣe ìṣẹ̀yìn lájọ ẹ̀yìn lájọ ibi ẹ̀sánradé lásánradé bẹ́ẹ̀ ṣe máa ń gẹ fìlà lágẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń rẹ́rìn là oríire ti tán àwọn tó bí wa parí oríire ní obìnrin kan la pàdé ládùúgbò kan ọ wá ní bóun bá bímọ onínú òdùn ó ní bóun ọba bí oníkò ní kò sí ìgbà tó rẹ ọmọ rẹ wọn á béèrè lọ́wọ́ rẹ̀ wípé nù tí ń bẹ láyé kí ló tó ọmọ kò sí ọ wá ní òun ti wà òkè báyìí CBN ló ti ń ṣiṣẹ́ ní ẹgbẹ̀ta l'Àbújá 6 months ẹni tí mo mọ̀ ní alájà Kudirat lẹ́kọ̀ọ́ 6 months ní máa ń lò ń bí iṣẹ́ other 6 months yóò lò l'Amẹ́ríkà àbí kó fi ṣe kóró ti súnmọ́ gà níjọ́ tí mo wá sọ tọmọ máa ń jẹ́ fún mo ní rẹ́rìn ní ìsìn mo ní tó lè rẹ́rìn sí ọ kì í ṣowó ọmọ ní ọ̀rẹ́ ní sí ọ mo ní kú òlé lágbájá bá mi gbálẹ̀ kí ní kàbá mo ní kì í ṣowó ní ọ̀gbálẹ̀ èèyàn ọmọ tó bá bí ní ọ̀gbálẹ̀ ọlọ́run wá kádàrá kí ọ̀rẹ́ wa kan tó mọ bóbìnrin sọ̀rọ̀ wá bá sọ̀rọ̀ ó kùn sí létí wọ́n wá ní kó jẹ́ káwọn fẹ́ra wọ́n wá fẹ́ra wọ́n wá lò bí 10 years ọ̀sọ́mọ lò bí ọdún 10 ọlọ́run ọ̀sọ́mọ nígbà tí ọ̀dọ́ ọdún kọ̀ọ̀kan ọlọ́run wá sọmọ wọ́n wá sọ pé àṣedùnú ti ń bẹ lára ọmọ àṣojú owó lọ́nu ayé. innal wiladata min siyatun. mo kí àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ní kálẹ̀. tastajibul ikhladu lil insani. mo kí bàbá wa ìmáàmù àgbà ní Kòsémọ́nì Central Mosque ọlọ́ba wa pẹ̀lú ànábì ló nígbà àti ẹ̀kọ́ kẹta àwọn kọjá ń bẹ̀ nítorí bàbá wa ànábì ló nígbà ọlọ́ba bí ó ti ní. kí ló nígbà? bí kòró ti dé tó ànábì ló sì nígbà ẹ sọ pé sọ́nà ọ̀la wà lẹ́yìn bàbá wa ànábì ló ní ìgbà. ọlọ́ba bí ó ti ní. Amina. ọlọ́ba wa pẹ̀lú Amina. àṣẹ ọlọ́run nìyẹn fi jẹ ìmáàmà ní fi di ìmáàmù àṣẹ ọlọ́run nìkan nìyẹn fi dà mọ́ sáré débẹ̀ kò àwọn tó níwájú ọ̀dà padà pẹ̀lú ẹ̀ ọba jẹ ìmáàmù yìí máa rákòrò débẹ̀ wọ́n sáré débẹ̀ nìyẹn lè sáré dàfà anyhow àti aláwọ̀ tó sáré dàfà yóò kàwé díẹ̀ yóò kéwì díẹ̀ yóò máa tọ̀ yókù fún rẹ̀ yóò bọ̀ sórí social media ó tán àbí mọ síbẹ̀ á máa mọ̀ wípé kò sí kéwì lára ilé kan tó lọ kí àkékúnlẹ̀ tó lọ kí wọ́n lọ rí ká mọ̀ pé kì í ṣe kéwì lè kéwì yìí kì wọ́n kàn rọ́rọ̀ kan lórí social media lásán lórí net lórí YouTube ó tán síbẹ̀ àgbọ́yé ò ní síbẹ̀ bágbọ́yé bá wà ní ẹ̀kọ́ lálùbáríkà torí kò sìnyàn kéwú jinlẹ̀ ádámọ̀ kéwú social media náà online Google a sì dámọ̀. bàbá wa ànábì ló nígbà ọlọ́run jẹ́ ayé pẹ́. Àmín. èmi gígùn àlàáfíà ara ọlọ́run kò fi ta yín lọ́rùn. Àmín. ọlọ́run ti sẹ́lá Muhammad ọlọ́run àti tóbi alukur'an. mo kí àwọn bàbá wa tí wọ́n wà ní ọwọ́ ọ̀tún yín àwọn ọ̀gá mi ni láti ìlú yìí látòkè lọ́hùn ọlọ́run bá wà pẹ̀lú yín. ọlọ́run bá ṣe dáadáa fún àbáríkà gbogbo ọlọ́run bá yọ̀dẹ̀ fún ọlọ́run kọ́ wọlé àti àwọn aṣọ́wó ọlọ́run bá bí ọ̀gá mi náà ọlọ́run bá wà pẹ̀lú ọlọ́run tó wà lùkọ́ ọ̀rẹ́ ọ̀gá èèyàn sẹ́wọ̀n kọ́rẹ́ olúwa ẹ̀ àbí ọ̀gá olúwa ẹ̀ lágbè àwọn ni ọ̀rẹ́ ọ̀gá mi ipò àwọn ọ̀gá làwọn náà nù ọlọ́run bá dúró tì mí. Àmín. bàbá wa agbọ́láwọlé láti dá mẹ́gbọ̀ ìsàlẹ̀ ọ̀sùn ọlọ́ba wà pẹ̀lú Amina. ọba dúró tì mí ọba tí tóbi àlùkò àtọ́jọ́ tó ti pẹ́ ni mo ti fẹ́ràn bàbá púpọ̀
ìmọ̀ gbádùn ọ̀rọ̀ wọn gan ọ̀la àyítàlá yóò ti bẹ́ẹ̀ lé lógún ọdún wọ́n ti máa ń sọ̀rọ̀ wájú mi tí ìmọ̀ gbádùn wọn sáá ló bá wà pẹ̀lú yín. àwọn ọlọ́run sábàdúró tì bá tí wọ́n jẹ́ àkáńtàtì àwọn àlùfáà iṣẹ́ tẹ̀ ń ṣe wọn ni mo máa ń ṣe jù mo lè gbóná láti máa towó tí màá ṣẹ́wó mo ní mo máa ń ṣe jù lọ́ba àdúró tì wọ́n gbogbo àwọn àlùfáà àwọn ọlọ́run bá ṣe dáadáa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تمنون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون أفرأيتم ما تمنون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون أفرأيتم ما تمنون mo kí bàbá wa àgbà أأنتم àkàlà تخلقونه tí wọ́n jẹ́ أم olórí نحن aláṣàrò الخالقون. nígbà mo rí lórí social media pé wọ́n nawọ́ bàbá sókè gẹ́gẹ́ bí olórí aláṣàrò ẹ̀sìn lóṣogbo tí bàbá wọn máa jẹ́ nọ́mbà mélòó àwọn náà wọ́n máa nọ́mbà ara wọn ọjọ́ olórí aláṣàrò bàbá Ibrahim wà nípò nírí bóyá bàbá Yayi náà débẹ̀ bàbá Súlè orí ayé àwọn náà kú mẹ́ Ọláwálé èyí náà bọ́ bẹ̀ báyìí ẹ̀yin náà lọ́gọ́rùn-ún ọdún láyé Amina. yóò tún jù bẹ́ẹ̀ lọ Amina. ẹ wàá lò ó pẹ̀lú àlàáfíà ọlọ́run ti sẹ́ńlá Muhammad bàbá ní ìsìn lólórí aláṣàrò gbogbo Òṣogbo aláṣàrò ẹ̀sìn pípé lágbájá ní ẹ fi jẹ mufasiru lágbájá lélẹ́yìí ẹ fi jẹ ọ̀tún mufasiru lágbájá lélẹ́yìí ẹ fi jẹ lẹ́yìn lágbájá lélẹ́yìí ẹ fi jẹ imam nígbà tí wọ́n dárò sókè sísàlẹ̀ wọ́n di pé ẹ̀ka ni Inshallah. bàbá sì ka ní bàbá yìí gbogbo ẹ̀ ni wọ́n ká èyí tí wọ́n fi ń ṣẹ̀sìn tí ń bẹ lára yín tí wọ́n fi fi ń so lórí aláṣàrò ẹ̀sìn lóṣogbo ọlọ́run ní mú kó mẹ́. Amina. Sallá Muhammad ẹ wàá lò ẹ pẹ́ ń bẹ́ẹ̀ Amina. ẹ lò ẹ pẹ́ Amina. ọlọ́run ti Sallá Muhammad àsìkí náà la tún máa fi lò ó Inshallah. ọlọ́run taari ẹ̀ sọ́dọ̀ náà Amin. àṣẹ la fi lò ó ọlọ́run taari ẹ̀ sọ́dọ̀ náà ọlọ́run wa Muhammad àlàáfíà ara la fi lò ó ọlọ́run taari ẹ̀ sọ́dọ̀ náà alibarikola Al-Qur'an wala hawla wala quwwata bàbá wa Àjàó bàbá Akálà ni bàbá Àjàó ni àbí mo ti mọ̀ ń pọ̀ ni tẹ̀gbọ́n tàbúrò ni tàbí ká pé bàbá àti ọmọ àbí bàbá àtọmọ gbogbo tẹ bá wí náà ni ètí ò sí láyé mọ́ ní ìsìn inú láti sòótọ́ ọ̀rọ̀ ọwọ́ àwọn lẹ́nu ẹni tọ́lọ́ bá ti kẹ́ àti sòótọ́ ọ̀rọ̀ ọwọ́ lẹ́nu ọlọ́run bá ti kẹ́ wọn lẹ̀ wá ń sọ yìí ó túmọ̀ sí kẹ́ẹ̀ tún béèrè kẹ́mi ju ètẹ́ ẹni lọ tẹ́lẹ̀ ọlọ́run bá ṣe fún Amina. gígùn àlàáfíà ọlọ́run ó fi ta yín lọ bàbá wa kẹta ọlọ́run bá dúró tì ọlọ́run bá ṣe dáadáa fún mo tara àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta mo kí gbogbo àjẹmọ́ ọkùnrin mo tara àyà wa mo kí gbogbo àjẹmọ́ obìnrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون. bàbá ọmọ alájí wa Saheed Àjàó ẹ̀wọ́n bìnú pé obìnrin ló kọ́ ọ́n alájí wa Saheed Àjàó Akálà ó kọ́ tí wọ́n jẹ́ léèwé nù kíláàsì kan náà lájọ wà ní secondary school kíláàsì kan náà ní méjì ni wá ọlọ́wọ́ lárúkọ náà wọ́n ṣe léyìí ní orí àṣemọ́
ọmọ lọ̀gá tẹ́ bá ti bímọ báwọn bàbá yìí ti ń jókòó iná ẹni ẹjí wọn máa jókòó ẹ tún sọ fáwọn ará yòókù bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ni mo bá wọn kan sọ pé ọ̀tọ̀ làdúà tí bàbá ọmọ ó ṣe lórí ọmọ bàbá ọmọ ọ̀tọ̀ làdúà tí ó ṣe kọ̀ papọ̀ lẹ́yìn ti tó nínú ilé làdúà tẹ́sí fọmọ bàbá ọmọ máa béèrè lọ́dọ̀ Ọlọ́run wípé ní owó tí mo fi sanwó oṣù kú àdúrà tó wọ́n máa ṣe nu owó tí yẹn kọ́lé àdúrà tí wọ́n máa ṣe nu ṣùgbọ́n lẹ́yìn ti tó nú ayé lẹ́yìn ó ṣe lórí ọmọ ṣáájú àwọn yàtọ̀ àbí ọ̀yàtọ̀ bàbá tó bí Ànábì Muhammad òṣìláyè bàbá rẹ̀ ó ní pé ní àtàdúrà tọmọ tó bí ọmọ yìí àtàdúrà tèmi bàbá jẹ́ ń gbé lọ Kábà ìlú hóbìrì wà yìí ìṣàlùmí kò lè ntọ́lọ̀ orí lọ́nù ńlá Ànábì fi lògbà tó lò ibi wọ́n bí Ànábì sí ibi wọ́n ti máa ń ṣòògùn gan ibi tí ò síjọ́ kan tí wọ́n kì í ṣẹbọ Ọlọ́run ní alẹ́ àrọ́bù àṣàdù kúfùrà tí Kùránì wínú lárúbáwá ìṣọmọ rẹ wọ́n máa sin òòṣà jù wọ́n sin ẹbọ jù wọ́n dẹ̀ ń gbọ́rọ̀ Kùránì lọ sọ bẹ́ẹ̀ Suratu Tawbah fún àwọn àárọ̀ ibi wọ́n ti máa wá aṣa ògùn síyàn ní àwọn àṣìṣán àwọn èpè ibi wọ́n ti ṣàṣe ìdílé Kùrẹ́ṣì ní bẹ́ẹ̀ wọ́n bí Ànábì sí bẹ́ẹ̀ wọ́n bí sí Abdul Muttalib ọwọ́ àwọn òǹjọ́ yẹn yóò pè ní tí n bá ní kí n máa kí n lọ àwọn eléyìí lẹ̀ lóòótọ́ ń jọ wọ́n bí Ànábì. àwọn wiladatu Rasul Ànábì lò 63 years láyé ètò kọ́mọ̀ tá a máa àmọ́ ó lé oṣù ó lé bí oṣù méjì àmọ́ ó lé ọ̀sẹ̀ méjì náà lé nǹkan kan kódà ọjọ́ náà tún lé not exact 63 ní àwọn agbègbè tí Àmínà tó bí Ànábì wọ́n ló bí sínú yàrá ọkọ rẹ̀ tí wọ́n fẹ́ sí ìjì àti gbogbo ẹ̀ ó gbé Àmínà tó jáde gbogbo ayé lọ́mọ kó bí wọn jọ náà lọ́wọ́ lórí ẹran tí ò sọ̀rọ̀ rí ó sọ̀rọ̀ ẹdìyẹ tí ò fọhùn rí ó fọhùn tó táwọn bàbá wa bá bímọ kan tí wọ́n bá sọ yí pé ní akọ́láwọlé àbí agbọ́láwọlé àwọn bá bímọ akóredé àwọn ó kọ́ tá a máa sọ níjọ́ wọn bá bímọ ni wọ́n máa rí ní Kùránì ní afara'aytum ma tumnun. afara'aytum ma tumnun antum takhluqunahu am nahnu al-khaliqun. bọ́mọ bá dáyé ní tí ó dá àwọn òbí rẹ̀ ní à ń gbọ́mọ kan sá fún bàbá kan àdúrà tí bàbá wọn ó ṣe ó yàtọ̀ sí tìyìn inú àwọn ìyá wa náà máa dùn wọ́n bá máa pọnmọ ọlọ́mọ káàkiri tí ẹ máa rí wípé ìdùnnú ni wọ́n fi ń pọnmọ kò sọ́yẹ̀ tí wọ́n fọmọ ọ̀hún tí inú òbí bá sì ń dùn sí ọmọ ń túmọ̀ sí wípé àlùbáríkà ọmọ àtòrí ọmọ ti pọ̀ jù kí wọ́n pèèyàn ní enígba àyà ní bàbá mẹ́ta ìyá mẹ́ta ìkúlẹ̀ ìyá mẹ́ta ló bí ìyá kan náà ló bí ṣùgbọ́n àìmọye ìyá tí ń wò nù irú ẹ̀ lànàbí Muhammad sallallahu alaihi wasallam irú ẹ̀ ní bíbí ànàbí Muhammad kí wàá ní máa dọ́mọ ẹnìkan sọ pé ní bákan náà ni ọmọ jọmọ lọ o. ọmọ jọmọ lọ àìsè bákan náà. jọmọ lọ wáyé wọ́n dàbá àti wọn fẹ́ ìyàwó bí ìyàwó lọ. bàbá tó bí ànábì tá à ń pè ní Abdullahi Aminatu tó fẹ́ wọ́n tó bí méjì àbí mẹ́ta Aminatu hakiki tó tó oyún ànábì rù sínú lọ́wọ́ padà fẹ́ hùn. lọ́wọ́ padà fẹ́ hùn ó sì wá pàdé òun lóòótọ́ ìran táàbà níyàwó ká ní ìyàwó tó níran ká lè bá a bímọ tí ó níran bẹ́ẹ̀ bá ti fẹ́yàwó tó níran tí ì ṣe ìyàwó kíyàwó bẹ́ẹ̀ bá bẹ̀ ní ohun kan yóò máa gbọ́ kò ní wo nǹkan kan ju àlùbáríkà ọmọ tó fẹ́ bí lọ. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam Aminatu bí bá a ti ń gbọ́ bó ti bí inú ni mo wí lẹ́ẹ̀kan ó bí bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ọ̀sọ́ fún wa wípé ní àrùdọ̀ àtìkù kẹfìrọ̀ pé ó rí ọyàn fún ní ọjọ́ tó pẹ́
àmọ́ bí ó tiẹ̀ fún lọ́yàn ọjọ́ kẹrin tó bí ló tó fún lọ́yàn kò rí níjọ́ tó bí òun kò rí ọmọ ọ̀hún torí pé tí máa ń mú àpẹẹrẹ tá a fi máa bímọ bí ẹ̀jẹ̀ tí máa ń má pẹ̀rẹ̀ bá a ṣe máa bímọ bí omi bí ó dámira ṣẹ̀jẹ̀ kò sí kankan lára àmì náà tó wọ́n wá bí wọ́n sì gbọ́mọ fún lábẹ́ rẹ̀ wọ́n wá gbé lọ bí tí ilẹ̀ ti parí sí lọ́hùn ọjọ́ àkọ́kọ́ nù wọ́n gbọ́mọ kúrò lábẹ́ rẹ̀ wọ́n gbé lọ sánmà wọ́n gbé lọ bí tí sánmà parí sí lọ́hùn tátàlá àrùsì ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n wá gbé ànábì yìí kó gbogbo tí ilé ayé odò ayé fẹ́fẹ́ ayé òkè ayé gbogbo onúgbó ayé gbogbo ayé wọ́n gbà ànábì wọ́n wá dá padà ọjọ́ kẹta ọjọ́ kẹrin ló bẹ̀rẹ̀ ọ̀yàn láti fún mi tí o kò sí ní tọ́pa ìyá àtọmọ pọ̀jọ́ yẹn lọ ìdè tí o mọ̀ pé ẹ̀ mọ̀ tí wọ́n pè lọ́yàn ni mi bẹ́ẹ̀ ní fàlì wọ̀dàmù lábànánì khalisan sàyídàn sàríbìn àṣà ọlọ́run ọyàn nìkan ló pa á sì bímọ kan kí wọ́n mú yàn kan náà rí àwọ̀ tí wọ́n fi mú lọ papọ̀ ihò tí ń bẹ lára ọyàn obìnrin igba àtẹyọ kan ni ọgọ́rùn méjì àtẹyọ kan tí wọ́n wọn ìtẹ́ mú yàn kan náà wọ́n mú yàn kan náà o bí omi ti ń jáde sí kálukú lẹ́nu ọ̀tọ̀ọ̀tọ̀ ni kùránì náà fara ètò máa tó. afọ̀rọ̀ ètò máa tó mọ̀ mọ́wùl náà. hayat òun wá ní bẹ lára ọkùnrin omi ìṣẹ̀mí àgbá ńlá odò ńlá kan tó wà lábẹ́ àràrà sí ọlọ́run wọ́n ń pè ní mọ́wùl hayat òun lomi kíkí ó wá funfun púpọ̀ ńlọlọ́run dà sára àwọn ọkùnrin irú ẹ̀ náà lọ́lọ́run dà sára àwọn obìnrin àmọ́ ń tì torí pé olúwa ń fọ ara obìnrin lóòrèkóòrè ànábì sọ pé àṣetánì sọ pé àbáyìí ní alladhi armi onílà ukhti bí ìnìṣà ó ní mo ní àwọn okùn kan tèmi máa ń ran ó ní mi fi ń ṣe àwọn obìnrin láti ta wọ́n á máa ń fọ ẹ̀jẹ̀ àwọn obìnrin púpọ̀ fífọ̀ tí wọ́n ń fọ ẹ̀jẹ̀ àwọn obìnrin pẹ̀lú ìdọ̀tí tí ń bẹ́ẹ̀ ò ní táìmù obìnrin tí ìbá ṣe bẹ́ẹ̀ ni gbogbo obìnrin bá máa gba ẹ̀jẹ̀ lóṣooṣù tí ìbá yẹ pé ọlọ́run fọ ìdọ̀tí nìkan pé ẹ̀jẹ̀ gidi tá à ń lò tó jẹ́jẹ̀ tí ń ṣiṣẹ́ fojú ìtì ṣiṣẹ́ fún àwọn ní jáde lára obìnrin ni ẹ̀jẹ̀ ni wọ́n máa gbà lóṣooṣù. lóṣooṣù gbogbo àwọn ọkùnrin adáhùn owó ẹ̀jẹ̀. ṣùgbọ́n àwa ọkùnrin àfọ ẹ̀jẹ̀ olúwa ò fọ ẹ̀jẹ̀ lára wa mọ́wùl hayat yẹn ní bẹ́ẹ̀ ọlọ́run ní فلينظر الإنسان فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. bọ́bìnrin ọba ṣe nǹkan oṣù kò sọ́mọ nígbà tí ì ṣe Jésù tí ò ṣe nǹkan oṣù rí kódà wọ́n ní díẹ̀ gan sẹ́ǹdì rẹ̀ nígbà tó lọ tọ́ tí màláíkà Jìbìrìlù wá bá tó fi wá sí aṣọ rẹ̀ sókè wọ́n wá fi atẹ́gùn síbẹ̀ lọ́ba dọyún wọ́n ní bóyá tọ̀kẹ́jọ́ náà lọ́hùn ní ẹ̀jẹ̀ kékeré jáde atẹ́gùn ni wọ́n fi dá ẹ̀jẹ̀ yòókù padà lọ́ba dọmọ lọ́hùn lódi gbogbo ẹ̀ lọ́hùn. أفرأيتم ما تمنون فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. bóni bá wá parí iṣẹ́ tọ́lọ́ máa fọ̀ tẹ́lẹ̀ wà ló sí òkà yẹn ẹ̀ẹ́dì kó mi ọ̀nì obìnrin funfun ni nǹkan ọkùnrin tí ń jáde kílò náà funfun ni. nǹkan àrùn là. يخرج من بين الصلب والترائب. tóbìnrin yóò wá ejakuléètì yóò wá lo ẹsẹ̀ papọ̀ tóbìnrin yóò wá ejakuléètì tí yóò fi débì ẹ fọwọ́ ra ibi ejaculation ni ẹ fọwọ́ ra òròǹbó méjèèjì. kàrá yìí nìyẹn yóò wá lo ẹsẹ̀ pọ̀ yóò lára pọ̀ tó bá ti lo ara pọ̀ ìgbìmọ̀ wọ kàdé yóò kàn dákú ni ẹ̀ yóò wá ṣiṣẹ́ ẹ̀ wá ṣiṣẹ́ tó lọ bẹ́ẹ̀. lẹ́jì tí yóò bá máa ṣiṣẹ́. ìyẹn ni yakhruju min bayni. يخرج من بين الصلب والترائب. ìwà níwèé wípé nígbà bí èèyàn ṣe ń ṣe yìí bẹ́ẹ̀ náà làwọn ẹranko ń ṣe béèyàn ṣe ń ṣe yìí bẹ́ẹ̀ náà làwọn ẹranko wá ń ṣe
ọlọ́run wa lẹ́yìn èèyàn tẹ́ jẹ́jọ́ mùsùlùmí ìjọ ànábì Muhammad yẹ bá ti wá fẹ́ ṣe ẹ wá ṣàdúrà bí kẹ́ ṣàlùwàlá subhana rabbika rabbil izzati amma yasifun. ẹ jẹ́ pẹ̀lú Allah.